Kọ́dọ̀ ọba alága, àwọn ìyá èdè ọ̀ṣun ọ̀rọ̀. Àìdè àdébí. Ọ̀ṣun ọba agbọ́tọ́. Àwọn aṣọ́gbà yìí yẹ. Àìdè àdébí. Oyè èèyàn tí ó ṣe bí aláàrùn lóyìnbó. Láyé lè ṣe bí àdébọ̀ lọ́dọ̀ ọba. Sọ fún àìdè 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 ìyá soso àìdè àìdè sọ́nìyàn. Adágbogbo lékúlékú àwọn èèyàn rògbò lè mọ̀ bẹ́rẹ̀ wọn. Ẹ̀rẹ́ sọ̀rọ̀ pàálù àìdè ẹni mo ṣe ní o àìdè. Agogo àìdè alájí kì í bóyá. MC gogogo ògùn agogo alájí kì í bọ́lá. Ìwàlá ní ọ̀jọ̀ ní tiwáká. Ẹjọ́ mi náà yàrá bí ọ̀jọ̀ ní tiwa. Àlàbí kọfíṣà lẹ́yìn tó máa wọ̀ dédé àríyọ̀ ní ìyàwó aláàbò. Ẹ̀rọ tó bá jẹ̀ mọ́ pé má jẹ̀ rọ́ọ̀ṣì. Yẹ̀wò tẹ̀lé ó lè lè wọ́n ìjọ máa ń yẹ ọjà sí gbòòrò. Máa ń bí ọjà sí gbòòrò. Ó ti gbòòrò. Vice President of National Union. Vice President NURTW Abuja State MC Adiza Mama Lala Kibo Kalafo Shinaza Olabe Ilofi Mama Lala Kibo Rabiga Emi mo bẹ̀bẹ̀ báwọn ya ti mo bẹ̀bẹ̀ báwọn jábọ̀ ìgbẹ́ ìjọba ni. Oníbẹ̀rẹ̀ ìsinmi. Adébọ́lá olórí ìlàgbà ìbá lábẹ́ ẹsẹ̀ ìbí ọkọ̀. Ìgbà ọmọ ọba àgbà sí. Onílà lábẹ́ òun làwọn sí láti ọ̀làbẹ́ òun. Ìgbà wà nínú ọlọ́pẹ́ àwọn ará ìrìn. Ẹ̀kún lórí ara mi. Ọlọ́pẹ́ ẹsẹ̀ ọba sí. Ìbọ̀lá olórí ìhùn. Ẹ̀sìn múzi ní ìhùn ọ̀gá. Ọjọ́ akínsọ́rí àmọ̀ ọ̀yọ́. Ọmọ wọn ní náà tó wọ́n ṣe. Ọmọ tó ń bẹ̀rù bóbi ọkọ̀ àṣà. Àbẹ̀bí jàbí ìlà ọ̀sẹ̀ rẹ̀. Bàbá sẹ̀lẹ̀ tó wọ̀ yó. Ọ̀gbẹ̀rẹ̀ sẹ́lẹ̀ òye ṣe. Ẹni mú ṣe máa bá tó ìjọ bá sọ. Ọlọ́pẹ́ màmá wọn ṣẹ̀gbá náà kọ́ ìwà àgbà àṣìlá. Ìṣe máa bá ìtọ́jú bá sọ. Ọlọ́pẹ́ màmá wọn ṣẹ̀gbá náà kọ́ ìwà àgbà àràká. Ọwọ́ náà ni fọ́nrán ètò káwó. Dúkú ní ọbọ̀lọ́dẹ. Ó àgbà ẹ̀jẹ̀ bá ṣe. Ètò káwó. Báyìí máa ń ká ẹ̀dẹ̀ ara ríà. Ìyá jẹ́ ẹjọ́ ló ń ṣòro ìjẹ́ ìṣòro ṣé ìta níbi Yorùbá náà fún. Yìí ní ìbọ̀lọ́dẹ kí ìbò ló máa ń bọ́ lórí ìbòkú ọbọ̀lọ́dẹ Súkúdé. Lọ́nà òkú lọ́dún tó gbogbo. Ẹbí wọn ní gbogbo. Èdè náà ti bàbá já. Ẹbí wọn ní bàbá já. Èdè lọ́sílẹ̀ kánú. Ẹbí wọn nílẹ̀ kánú. Èdè bá lọ sí ìròyìn. Ẹ wá kí wọn lè ya ìlú lójú. Ẹ bá ní ọ̀gá lè fi lóòjọ́ lójú. Olú ayé wà níbi lóòjọ́ lójú fẹ́. Èdè kúrò lórí lóòjọ́ àṣìwò. Olùkọ̀gbọ̀gbọ̀gbọ̀ ọmọdé lọ lórí dáko. Olùkọ̀gbọ̀gbọ̀gbọ̀. Àbùdá ọ̀tọ̀. Ìjọba ẹni. Ó tọ̀tọ̀.
Àràǹbarà níbikíbi tí ẹ ti láǹfààní àti máa wò mí báyìí ẹ láti máa gbọ́ mi. Èmi náà ni Àṣírí Àràǹbarà nílé tí mo máa ń sọ ní gbogbo ìgbà wípé Ọlọ́run nìkan ni ọba alára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn. Màá fẹ́ kí ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ fújì máa fẹ́ jẹ́ ká súnmọ́ bí dáadáa pẹ̀lú àwa tó jẹ́ pé a máa ń gbọ́ Alhaji Wasiu Alabi Pasuma dáadáa o. Ẹ wá wo àwọn àṣírí eléyìí tó ṣẹlẹ̀ níbi tí ọ̀gá ńlá fújì tí wọ́n ti lọ ṣeré níbi òtẹ́ẹ̀lì kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ gẹ́gẹ́ bá lè pè ní òtẹ́ẹ̀lì tuntun ìyẹn ní ìlú Èkó. Kí ni àwọn àṣírí nǹkan tí èmi fẹ́ fàyọ pẹ̀lú àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí Pasuma ń bẹ̀? Gbogbo wa la mọ̀ yìí pé Alhaji MC Olúọmọ àwọn gan wọn wà ń bẹ̀ àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ olólùfẹ́ ọ̀gá ńlá fújì. Ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ sí Alhaji Wasiu Alabi Pasuma àti MC Olúọmọ. Ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Pasuma ó ní wọ́n ti ń wo fídíò yìí tí wọ́n sì ń sọ̀rọ̀ lé lórí wípé MC Olúọmọ ò ṣe àpọ́nlé Pasuma dáadáa dà gẹ́gẹ́ bó ṣe ń ṣe tẹ́lẹ̀. Ó ní àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Pasuma kọ̀ọ̀kan ni wọ́n bá tún sọ̀rọ̀ wípé àbí MC Olúọmọ ń ṣe bákanbákan nítorí nǹkan kan àbí kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Ṣùgbọ́n kí ẹ tó gbàgbọ́ pẹ̀lú àwọn nǹkan tí mo mú wá bí àṣírí ni mo ṣe máa ń sọ wípé àwọn nǹkan eléyìí tó bá ń ṣẹlẹ̀ ní àwùjọ wa pàápàá jùlọ ìyẹn ní agboolé àwọn òṣèré ó ní èmi Àràǹbarà tí mo máa ń mú wá kó tó di wípé màá mú àwọn fídíò yẹn wá bó ṣe lọ pẹ̀lú bí Pasuma bí ó ṣe ṣe àpọ́nlé MC Olúọmọ pẹ̀lú ohun tí MC Olúọmọ tó fi dá a padà fún Pasuma. Ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ wá wò ó, tẹ́ ẹ bá ti wò ó ẹ bá mi share kẹjẹ bá mi comment pẹ̀lú èrò ọkàn títí yẹn pẹ̀lú nǹkan tí MC Olúọmọ tó ṣe fún Pasuma yẹn. Ó yá ẹ wá farabalẹ̀ kí ẹ wá wò ó yá ẹ jẹ́ ká wò ó yá. Ibi àwọn yìí ojú wa ẹni bá wọ bí akájé kú kalẹ̀ ẹni bá bá bàjẹ́ tán. Àbí tó bá fẹ́ kájé báwo lò dọjọ́ alẹ́ jí wọ́n lábàgò. Tó bá wọ bí wọ́n akájé kú kalẹ̀ wọ́n á tún sọ pé ẹlẹ́dàá mi jọ ṣe tèmi náà ṣe nìkan ló ní bí ṣe nìkan ló kọ́ bí ẹ tó kọ́ bí yóò ṣàkíyèsí àjọ̀nù ẹ tó ní bí Jíbọ́lá kò ṣàkíyèsí kóòtù èèyàn bíi tèmi ní Jíbọ́lá abẹ́ obìnrin ló bàjáde Jíbọ́lá bó dẹ̀ jẹ́ pé wọ́n ń ṣe operation tó ti jáde lára màmá ẹ̀ obìnrin ṣáà ló bó nítòun ẹlẹ́dàá yìí lábẹ́ka lànà tèmi o bá a sí àbáta ṣe tèmi náà rere. Ìwà àfọlá mi tọrọ ìwà àfọlá mi tó ní mi tọrọ bá a sí àbáta kọ́lọ́wọ́ bá ṣe tiẹ̀ náà rere. Bá a sí ìrẹsẹ̀ àbáta. Gbogbo tọ́lọ́wọ́n bá 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 ṣe fẹ́ ní Alábí ọlọ́run má ṣe jẹ́ kó gbẹ̀yìn owó náà ní bàtò owó yìí náà ní lẹ́yìn owó kí ló tún kù owó lẹ́yìn owó kí ló tún kù owó Alábí ó tẹ̀ kí bá o má ṣe jẹ́ kó gbẹ̀yìn lọ́wọ́ mi o Alábí ó bẹ̀rẹ̀ àgbàdá òkè òkè.
tí o fẹ́ bẹ̀rẹ̀ ká sọ̀rọ̀. Pàṣẹ ní ìwé ìgboro máa ní yá, ara mi ní ìgbàgbé ara yíyá yá o. Olúwa ìjọba inú ayé. Láàbẹ̀ ìtọ́lá sùn. Èèyàn alẹ́ni tó ní bí èjì wọ́n lágbà sọ wá. Ọmọ rẹ̀ bí Costa. Ó ṣe dáadáa sí wa láti South Africa máa tó. Pé ìyá máa kọ́kọ́ gbówó ńlá lẹ̀ fún ìjíbọ́ lágbà sọ wá ní Sáùtì. Àbẹ̀lẹ̀ ó bá kọ́ ṣe báyìí. Èèyàn máa sọ pé àlàyé wọn ṣe mí lálejò ẹ lọ lé ẹgbà wọn fẹ́ fún ọ ní tí máa owó Saudi rands tí máa ká Ojúmọ́lá àtàtà wọnú mọ́tò nínú ẹbílẹ̀ òun kọ bọ Ojúmọ́lá pàdé abẹ́lé ṣe bẹ́ẹ̀ fún mi máa sọ̀rọ̀ ọmọ rẹ bí Costa lọ́dún. Ìwọ́dún yẹn sísìn owó ọwọ́ ẹ̀ gbogbo tán bó ṣe ń nà lágbára kan mọ̀ ń pọ̀ sí i agbésí ti èèyàn wọn ṣe. Àtọ́jú bọ́sùmá àtọ́jú bọ́sùmá mọ́túndé ìgbésẹ̀ ní Island ó bẹ̀ ní Dublin lọ́wọ́lọ́wọ́ ọmọ rẹ̀ bí Costa. Toyota Bukata Basu Bosma South Africa to Island South Africa to Dublin owó ọmọ mẹ́rìá ìgbà ṣẹ́ẹ̀ṣẹ̀ ìyàwó Islander tó bá mọ̀ ọ́ tó ní Ṣómólú bá rí ìgbà òwe òṣè Islander èèyàn lábẹ́. Owó ọ̀rọ̀ ẹ̀mí tán, ọ̀làlẹ̀ ẹ̀mí parun, CEO láàbẹ̀ òtẹ́lá ṣọ́ọ̀tì, láàbùlẹ̀ ẹ̀mí àbájọ, owó ọ̀rọ̀ ẹ̀mí tán, ọ̀làlẹ̀ ẹ̀mí parun, ìtàbájọ, àbẹ̀tì ìparọ́lẹ̀ fún wa. Owó ọ̀rọ̀ ẹ̀mí tán, ọ̀làlẹ̀ ẹ̀mí parun, àbẹ̀nà, owó ọ̀rọ̀.
lọ. Ṣọ́ọ̀bù là ṣọ́ọ̀bù. Ó kárí mẹ́ta òwúsọ̀rọ̀. Ọmọ ṣe mẹ́ta òwúsọ̀rọ̀. Àwọn ilé ìlú fẹ́ràn àná mi pàṣẹ mọ̀tò. Pàṣẹ ló jẹ. Àwọn mọ́síwà. Pàṣẹ lélẹ̀ ń jẹ sẹ́ẹ̀. Ó rẹ̀ mẹ́ta ó fẹ́ràn pàṣẹ. Bàbá tí bá rí ẹ̀rí bẹ̀rẹ̀ àbí ojú ẹ̀ àwọn tàbùdá ẹ̀kọ́. Bàbá tí Mr. Caspi lé Caspi mímọ́. Bàbá tí Mr. Caspi àbúrò bá àti ọmọ mi rí. Ìrọ̀mùdá ẹ̀kọ́ ojú ẹ̀ ọmọ mi àwọn méjèèjì ẹ̀ stop Caspi. Lọ́nà Emeka Ousa. Lọ́nà Emeka. Àwọn Igbo ọmọ Èkó gángan. Eléyìí ó ti gbọ́ bá sọ̀tún bá. Emeka Wisdom. Emeka Wisdom Owoso. Ṣẹ́tí. Oṣù Yorùbá nìkan làwọn fáǹsì tó a máa so. Láàṣẹ láìsá la ní Ìgbò. Torí pé versatility tí a máa so 100% top notch. Àwọn ará versatile. Gbogbo kílá lọ, gbogbo ọ̀pọ̀nà jásí. Gbogbo tribes, òun la tọ́ṣì yìí wọ́n láwọn. Bàjẹ́ kan ipò ọ̀pọ̀ là ń kọ́ méjì mọ́ máa so. Ebe na rí fẹ́ wọ́n wọ̀nyí. Sí ẹ náà àgbà wà ìtọ́jú wa. Ojú wíṣà àìlà àbẹ̀. Ọmọ ìlú Kóòtù Èkìtì. Àwọn ti ìlú Kóòtù Èkìtì ara mi bá sí àyè àjíwọ́ ara wọ́n ṣe dáadáa. Ọmọ àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó jásí. Adínú kọ́kọ́ náà bá ń ṣe á. Ọlá fọ́mọ̀ orí jogún ọ̀run ni a. Ebe ká wí sọ̀rọ̀ mo ṣe. Ilé wí sọ̀rọ̀ ètè ìgbà o. Ìyàwó mi kò máa jọ ọ̀rọ̀ ní ojú wa. Lélelele ebe ká wí sọ̀rọ̀. Best find director. Àwọn ọmọ tí wọ́n bọ́sù wà tó bẹ́ẹ̀ ní Dublin lọ́wọ́lọ́wọ́. Ìyá ìlànà àmúṣe. Òyìnbó tó bá àwọn tó àmúṣe mọ́ni. Ó ṣe mẹ́ta àrùkọ. Wọ́n ní ìbáṣe báwọn daṣọ yẹn àti àti ó bá ẹni. Wọ́n ní ìbọn máa ń fi ìrìn ìgbẹ́ra ṣé ìtàn ní òrùlẹ́dọ̀ tí wọ́n. Lọ́dọ̀ àwọn mùsùlùmí. Ìwọ̀n náà tó bá lọ sí ṣọ́ọ̀ṣì ìmúra. Òkú Jésù Kristi yóò dáadáa. Ẹlẹ́gbẹ́ àdára ni àwọn. Ẹṣẹ́ ìgbéga ní sọ̀rọ̀ ọ̀hún ṣe. Àwọn ọmọ ayé wá lè ṣe. Ìwọ̀n ayé wá jẹ́ ìrìnká. Àwọn ọmọ ayé wá ṣiṣẹ́. Ìgbéka òun ayé wá tẹ̀lé o. Àwọn tí mo kà ló mórí wọn wú. Àwọn tí mo ní ló mórí wọn dùn. Ṣé ìgbéka wí sá? Ìyẹn pọ́símọ́dá rẹ̀ jẹ́ oṣù.
ìwọ̀n ṣẹ̀kọ̀. Ìwọ́n bí bá ń tàn ṣe.